àwọn tó mọ̀ sí àṣírí àti ìpàdé tó ń lọ lábẹ́lẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ṣeé ṣe kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè tí gbogbo èèyàn túmọ̀ sí Ìmọ́lẹ̀ Ọ̀ṣun lásìkò yìí ó ṣeé ṣe kí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ kí wọ́n sì jọ fi ọwọ́ kan náà káfíjọ pawọ́pọ̀ díje du ipò gómìnà lọ́dún 2026 táwọn wò lọ́ọ̀kan yìí. bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni gómìnà Adélékè àti Arẹ́gbẹ́ṣọlá wà ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ní Arẹ́gbẹ́ṣọlá lásìkò yìí nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ni tó sì jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP òun ni gómìnà Adémọ́lá Adélékè. ṣùgbọ́n ìròyìn tó ń jáde yìí kò ní jẹ́ tuntun nítorí pé lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2022 níṣe ni ìròyìn jáde lábẹ́lẹ̀ wípé Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú bó ṣe jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ó lọ ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú APC pàápàá olùdíje gómìnà wọn tó wà ní ipò gómìnà Ọ̀ṣun nígbà náà Alhaji Gbóyèga Oyètọ́lá òun gan ni wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá ṣiṣẹ́ tako tó sì lóun àti Adélékè náà jọ fọwọ́sowọ́pọ̀ tí wọ́n fi lu Oyètọ́lá àti ẹgbẹ́ òṣèlú APC láti ìgbà náà ní àjọṣepọ̀ tó gúnrégé ló ti wà láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Adélékè. bẹ́ẹ̀ la gbọ́ pé Adélékè náà ó ń ṣe àwọn ẹ̀tọ́ tó yẹ fún Arẹ́gbẹ́ṣọlá ṣùgbọ́n lọ́sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ní tírélà ló máa gba àárín àwọn méjèèjì tó jẹ́ pé àárín wọn dàrú gbúrúgbúrú tó sì jẹ́ pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ó lágbára débi pé àwọn ọmọlẹ́yìn wọn sọ̀kò ọ̀rọ̀ síra wọn ni. tẹlifíṣàn Yorùbá gbọ́ tó gbọ́ pé ohun tó jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ níbi Arẹ́gbẹ́ṣọlá ṣe ń bínú pé Adélékè gbé ẹ̀yìn òun lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ọ̀tọ̀ òun lásìkò yìí láti jọ máa jíròrò lórí bí wọn yóò sì jọ ṣiṣẹ́ pọ̀ tí wọ́n sì ní eléyìí gan ló jẹ́ kí Arẹ́gbẹ́ṣọlá kó sọ fún Adélékè ìpè àwọn yóò gbàjọba lọ́wọ́ ẹ̀ lọ́dún tó kọjá ẹgbẹ́ òṣèlú ADC ni yóò sì darí ìpínlẹ̀ Ọ̀ṣun. ọ̀rọ̀ yìí ló bí Adélékè inú tí agbẹnusọ ẹ̀ Malam Ọláwálé Rasheed tó ìfà àtẹ̀jáde síta tó yàkàyàkà Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ kó dìímọ̀ pé ìjọba ẹ̀ ló burú jù nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun àti wípé àwọn yóò fi yé lọ́dún tó ń bọ̀ nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wípé kò jẹ́ nǹkan kan nínú òṣèlú mọ́. ṣùgbọ́n ṣá o àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi àṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ jẹ́ kó dìímọ̀ wípé ìpàdé ó ti lọ lábẹ́lẹ̀ láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Adélékè wọ́n ti ń parí ìjà fún wọn tá a sì gbọ́ wípé àwọn méjèèjì ó tún ṣeé ṣe kájọ ṣiṣẹ́ pọ̀ lọ́dún tí ó ń bọ̀. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Ọlágúnsóyè Oyèlọ́lá ó kó ipa nínú bó ṣe ń pẹ̀tù sí aáwọ̀ àárín Arẹ́gbẹ́ṣọlá àti Adélékè. bẹ́ẹ̀ la gbọ́ pé bí wọn tiẹ̀ tí ì fẹ́nukò lórí bí wọn yóò tún ṣèjọ iṣẹ́ papọ̀ ṣùgbọ́n ìpàdé ó ń lọ gidigidi lábẹ́lẹ̀ láti jẹ́ kí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀.